ṣe rí social media space ò gbọ́dọ̀ gborí ọ̀bọ dání o. ṣe rí social media space yìí mẹ́wàá ń ṣẹlẹ̀ lórí social media space. ẹ̀yin èèyàn máa gbé yín débẹ̀. ṣe mọ̀ pé mò ń ṣe show kan tí mò ń sọ fún yín pé the way bí mọ̀mọ́ yín ṣe ń move ẹ fúnra o. the way bí mọ̀mọ́ ṣe ń move ẹ fúnra o. àti ìkọ̀fálẹ̀ bá ti ń ṣe o. wọ́n ti gbá wa lórí social media yìí o. àti mọ̀mọ́ àti Ṣọlápé àti Amebo wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ ní o. wọ́n kàn fi gbogbo wa create content ní o. No single integrity. ayé ẹ̀ ti bàjẹ́ Amebo, look at you. wípé ìwọ àti Ṣọlápé lè ṣe on this social media space. ṣé wọn gbogbo sọ fún ẹ ọ̀rọ̀ àgbà tí ò wá ṣe lówùúrọ̀ ó máa ṣe lọ́jọ́ alẹ́ ni. mo ní ọjọ́ tó ti wá Fálábìkẹ́ láyé ẹ̀ ti bàjẹ́. Look at you. ẹ̀yin ilẹ̀ sọ pé this person will betray. àṣẹ ẹ̀yin gangan ni betrayal lórí social media. jọ ó máa ń sáwọnú inbox Queen Mother. báwo ni Queen Mother ṣe máa fi hàn sí nígbà tí gbogbo yín ti jọ ń pín wèrè sí láàrin ara yín. Amebo tí mọ̀mọ́ ń jáde tó ń sọ fún wa pé ládùúrú nǹkan tí Amebo ṣe fún Queen Mother, ládùúrú oore tí Amebo ṣe fún Queen Mother. No be the same Amebo dey gum body with Lizzy now. Ọlọ́run ẹ̀yin èèyàn understand mi mẹ́wàá ṣẹlẹ̀ láyé yìí o. ẹ wo máa gbé yín débẹ̀. ẹ jẹ́ nǹkan tí aṣẹ́wó plug sọ. ó ní last ọ̀rọ̀ Dorcas ti sọ Esa Fracas, Amebo àti Bilisi di bestie mi ní. àwọn pípọ̀ ayé wọn ti bàjẹ́. ọ̀rọ̀ Dorcas ti sọ Lizzy, Amebo àti mọ̀mọ́ yín níbẹ̀. ẹ̀yin ọmọ ewúrẹ́ o. mọ́mí Amebo ṣe rí Ṣọlápé gbogbo ṣóò tẹ́ ti wá ṣe fún Lizzy ẹjọ́ báwo lẹ ṣe wá fẹ́ ṣe é sìn. ajá yín ti fẹ́ lọ kó èébì lọ́dọ̀ Lizzy. ayé yín ti bàjẹ́ torí pé ẹ fẹ́ bá Dorcas jà yín náà. ẹ wo báyé yín ṣe rí. ẹ wo the end yín. ẹ ti lọ ń gán bọ̀dí pẹ̀lú Lizzy. Ọlọ́run, I never thought a day like this will come, but we are here now. kí làwọn wá ṣe báyìí? kí làwọn wá ṣe ẹ̀yin èèyàn mi? kí làwọn wá ṣe sọ̀rọ̀ tó wà lẹ́ ìbáyìí? ó gbọ́dọ̀ tẹ̀lẹ́nu. ṣé mo wé wọ́n máa ń sọ má tẹ̀lẹ́nu. olórí burúkú àtijẹ àtimu ni gbogbo wọn wá káàkiri. má tẹ̀lẹ́nu lórí social media yìí. ayé tẹ bá ti rí àwọn kan tó ń mú fọ́ọ̀nì. tẹ bá ti ẹ̀yin ọmọ mọ̀mọ́ ẹ̀yin ọmọ eléwé ń jẹwé tẹ ti ṣe show fún Lizzy tẹ hate Lizzy. ibo lẹ wá fẹ́ fojú sí ń sìn báyìí? mọ̀mọ́ yín mà tó ti kó yín ó ti kó yín jẹ lọ sọ́dọ̀ ọ̀tá yín. ó dáa kéèyàn mọ nǹkan tó ń ṣe. ẹ wo iṣẹ́ ibi ẹ tún ti ṣe bí ẹ tún ti dọ́dọ̀ ẹ tún ti lọ gbóúnjẹ jẹ lọ́wọ́ ọ̀tá yín. Amebo, look at you. orí wo ló wá ṣe fún Queen Mother torí ìyá ẹ̀ ń sọ ń jọ yẹn pé ládùúrò oore tó ṣe fún Queen Mother no be you dey gum body with Lizzy today. ẹ̀rín máa ń dùn yẹn jẹ́jẹ́ ká rẹ́rìn. ọ̀rọ̀ tó bá ti kọjá ẹkún ẹ̀rín la á fi rìn. no be you. mo sọ bẹ́ẹ̀ náà èmi náà sọ bẹ́ẹ̀. you have to be èmi gan wò bẹ́ẹ̀. kí ni Dorcas ṣe fáwọn pípọ̀ ẹ̀? kí ló dé tí gbogbo wọn kàn tí gbogbo wọn lọ bí sọ́dẹ̀ tọkọ dàpọ̀ ọmọ lọ́mọ láì ṣe nǹkan kan? àṣẹ kòkòrò tó ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà. kòkòrò tó ń jẹ̀fọ́ àṣẹ Ṣọlápé ló ń fún yín lówó tẹ̀ ń ṣiṣẹ́ fún. Amebo ayé ti bàjẹ́. na Ṣọlápé you dey work for. àti ẹ̀gbọ́n ti mọ̀mọ́ is customer dáadáa ni. customer dáadáa. Lizzy ti sanwó ẹ̀mí mọ̀mọ́ fún. so bọ̀ ìwọ Mr. Integrity Ọlọ́run
Mr Integrity ládùúrò oore tí o ṣe fún Queen Mother àṣẹ ọlọ ẹ wo ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ a máa kà lọ because eléyìí ó sọ sí lẹ́nu ó buyọ̀ sí tá a bá sọ̀rọ̀ sí ọ̀rọ̀ wa náà máa dì mú ọ̀rọ̀ wa náà ẹ gbọ́dọ̀ gbé láyọ̀ mọ́ra náà o ẹ gbọ́dọ̀ gbé dí màmá náà mọ́ra o kẹ́ lọ bẹ̀bẹ̀ o ẹ gbọ́dọ̀ kúnlẹ̀ kẹ́ fẹnu gbolẹ̀ kẹ́ lọ máa gan bọ́dí àṣẹ wọn tí ẹ lè dá dúró kí lè ń wá káàkiri ṣé mọ̀ pé kì í ṣe mọ̀mọ́ nìkan ló lọ sọ́dọ̀ àwọn ọmọ ayé bí mọ̀mọ́ ṣe rán Adédèjì lọ kó lọ máa bẹ àwọn ọmọ ayé on their behalf ní Amẹ̀bọ náà lọ síbẹ̀ tó lọ rẹ́rìn tó pé gbogbo àwọn student Amẹ̀bọ ní idiot wọ́n ní ìwọ idiot pẹ̀lú gbogbo student tó lọ rẹ́rìn tó lọ like post tó lọ ṣe memorization these are the people that are claiming to us that báwọn ṣe wà ẹ́ they are the ṣìkìní kan they are the top of the top àṣẹ ẹ̀ tí ẹ kú ní lórí social media ẹ fi ra yín ṣẹ̀sìn gan ẹ fi ọlọ́run mi expect ojú tì mí on your behalf ìtìjú bá wọlé balẹ̀ àbáwo ni Wùmí ṣe kọrin yẹn mi mọ́kàn ojú tì mí on your behalf mi ò mọ̀ pé a lè dé stage mi ò mọ̀ pé a lè dé stage bọ́ ẹ jẹ́ àwọn àká lọ àti débẹ̀ náà nìyẹn bọ́ ẹ wò ẹ̀mí yín á fẹ́ bọ́ àti débẹ̀ náà nìyẹn ó ní last ọ̀rọ̀ dọ̀kásì ti sọ ẹ̀sà bandit àmúbọ́ àti bìlísì the bestie ọlọ́lá o God of Arinzo máa tú gbogbo wọn láṣìírí sí gbangba báyìí ni gbogbo àwọn wèrè tó fojú dọ̀rẹ́ tó jẹ́ pé ọ̀tá ni wọ́n jẹ́ ká mọ̀ wọ́n tú wọn láṣìírí sí gbangba báyìí níbi tá a wà yín ni torí wọ́n bá dọ̀kásì jà wọ́n mú Queen Mother náà sọ pé cheap labour ló lò mọ̀mọ́ ló sọ yẹn Amẹ̀bọ rí ibi tán ti ń drag Queen Mother tí kí náà ń pè tí Auto Bola ti ń drag Queen Mother ó post ẹ̀ mo ní eléyìí tó tiẹ̀ fọ́ nísìnyí mo rí Amẹ̀bọ tó post Immunizer mo sọ pé tó bá tẹ̀ fẹ́ jí content ṣe bó ní kíní tó wà why will you post Immunizer ládùúgbò gbogbo nǹkan tí Immunizer ti sọ about Queen Mother ó ń post Immunizer so mo ti rí pé these people they don't have integrity nǹkan tó máa jẹ́ nọ́mbà kiri. These people, they don't have common sense. Yeye Yinka, Adédèjì, àwọn owó wèrè wo ló tún wà bẹ́yẹn? Alpha Zin, Amẹ̀bọ senior student. Ládùúrú show tẹ́ ṣe fún Lizzy. Yeah. Wọ́n ní follow Uno Road lórí social media. Follow Uno Road. Now, so we just follow Odo Nation because the oga understand the assignment. She know they do memorization. She know they do gun body. She know they do bestie tipa. And that lane she go stay. If she stand for this, she stand for it to eternity. If she stand for this, she stand for it. Momo that hate Fola Tinubu on this social. Tí ò fẹ́ kan bo fún Fola ẹran tí gbogbo gbà yẹn. Òun sì báyìí ló wá sọ pé abájọ tí Fola Tinubu fi hate Dorcas. Wọ́n hate ara wọn. Mọ̀mọ́ ló wá ń gbé Fọlá mọ́ra ń sìn mọ̀mọ́ tó jẹ́ pé ó hate àlùjọ tó gbé mọ́ra ń sìn orí ìyẹn tẹ̀ ti gbàbọ̀dé ni mọ̀mọ́ hate àlùjọ that time all these people that mọ̀mọ́ is calling their names she has said a lot to Dorcas about them even gbé MHM ṣe bójú wa gan ló ti sọ pé òun ò lè dáríjì MHM láéláé torí nǹkan tó ṣe mọ̀mọ́ ló wá ń gbé MHM mọ́ra ń sìn how can you believe the integrity of èèyàn tẹ́bí ń pa? How can you be ẹ̀dẹ̀ ń tẹ̀lé ẹnu ẹ̀ ń tẹ̀lé orí gbogbo yín ẹ̀ lọ́pọlọ? How can you believe the integrity of somebody that today ó máa ṣé wọ́n lè sọ fún yín in a million years pé mọ̀mọ́ àti gbogbo wọn jọ máa ṣe pọ̀ sí táwa ní betrayal lórí social media torí ẹ̀ ń pe Dorcas ní betrayal táwa ní betrayal lórí social media ṣé mọ̀ pé bó ṣe lọ bá Lizzy ṣe kò ní nǹkan kan ṣe pẹ̀lú Dorcas ṣó yẹ yín sí pé torí wọ́n fẹ́ bá Ìyábọ̀ jà kí ni Ìyábọ̀ náà ṣe fún wọn a máa dé bẹ̀sẹ̀ ẹ̀ kí ni Ìyábọ̀ náà ṣe fún wọn ẹ̀wọ̀n kan ti kúrò lórí Dorcas sí torí pé wọ́n fẹ́ bá Ìyábọ̀ jà ń sìn wọ́n tún ṣe títọ́ gun body pẹ̀lú Lizzy ẹ jẹ́ àwọn àkàlọ̀ wọ́n ní they are now bestie to the point of Ìyá Àjàrà Bùkà sharing Lizzy's post mọ̀mọ́ ládùúrú gbogbo nǹkan tí Ìyábọ̀ ti ṣe èmi gan máa ṣèrègùn ládùúrú gbogbo nǹkan tí Ìyábọ̀ ti ṣe fún yín ládùúrú gbogbo bullet tí Ìyábọ̀ ti gbà torí tiyín Lizzy started dragging Ìyábọ̀ because ó sọ pé Ìyábọ̀ ló ń comment ó lọ ń rẹ́rìn
Sunday post yín ibi tó ti ń ṣépè fún wọn. Ṣé ti rí àwọn èèyàn, ṣé rí ilé ayé. How ti yé wá sí, we have money ẹ wo, you don't need to be looking for blogger wo lórí ẹ pé lórí, it's one person báyìí ló yanrantí na Dorcas alone. Odo Nation ni lórí wọn pé lórí social media. Na only Odo Nation mo lè fọwọ́ ẹ̀ sọ̀yà ń sìn. Look at these people, see how funny they are playing. Ẹ máa gbọ́, wọ́n ní mọ̀mọ́ share update Lizzy. Mọ̀mọ́ share, please help me. Hey, if you ask me, now who I go ask? Ibi tí mọ̀mọ́ ti sọ pé òun lè promote Return of Arinze, mo ti ń sa iráyè mọ̀mọ́ pé mọ̀mọ́ ó ní nǹkan kan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀. Mọ̀mọ́ lọ ládùúrú gbogbo èpè tí Lizzy ti gbé mọ̀mọ́ àtọmọ ẹ̀ṣẹ̀ àti gbogbo Ewúrẹ́ Nation. Mọ̀mọ́ lọ ń ṣe update Lizzy. Ìyábọ̀ ọ̀nà fẹ́ wọ́n ti kúrò lọ́dọ̀ Dorcas o. Ṣó ti yé yín? Wọ́n ti rí pé Dorcas ní more than enough evidence against them. Ó ní voice mọ̀mọ́ lóríṣiríṣi. Ẹ rí voice tó gbé jáde lánàá láti ṣe 2022 ni. Ẹ rí voice tó gbé jáde. So imagine láti 2022 up to now. Ó tún sọ fún agan pé òun ò tí ready ni. Ó ń tóun bá máa ready ti mọ̀mọ́ yín. Ẹ wò ojú everybody máa bó lórí social media. Mọ̀mọ́ ṣé wọ́n ti wá fi Dorcas sílẹ̀, wọ́n ti rí pé she has proof for everything don't accuse her of. Nísìnyí Ìyábọ̀ Ọ̀nà fẹ́ mú o. Ó yẹ kẹ́ ti rí sí pé Ìyábọ̀ Ọ̀nà fẹ́ bájà torí nǹkan tó ti lè jẹ́ kí mọ̀mọ́ tí ò ní integrity tó jẹ́ pé ebi ní integrity ẹ̀, mọ̀mọ́ sì máa polówó fún Lizzy. Nísìnyí tí ìbílẹ̀ ti kúrò ń bẹ, tí ìbílẹ̀ ò sanwó mọ́, ọ̀dọ̀ Lizzy ni mọ̀mọ́ ń lọ. Ó máa gbádùn aláṣì máa dé bẹ́ẹ̀ gbogbo ẹ̀ máa ẹ wo e go clear for una eyes. We go clear. Mọ̀mọ́ sì máa bá gbogbo àwọn ọmọ ewúrẹ́ jà. Táwọn ọmọ ewúrẹ́ bá sọ pé mọ̀mọ́ kí lẹ ló ń ṣe lọ́dọ̀ Lizzy, ó sì máa bá gbogbo, ó sì máa ṣépè fún wọn last. Ó sì máa lọ gan body pẹ̀lú Lizzy. Ó sì máa lé Adébímpé kúrò ní 2IC àbí godmother. Alóhùn òun kọ́kọ́ ń ṣe tẹ́lẹ̀. Adébímpé wá ajá ìkẹ́ mọ́ lọ́wọ́ ni. Wọ́n máa lé Adébímpé, wọ́n máa fi mọ̀mọ́ sí. A ní a máa dé bẹ́ẹ̀. Wọ́n ní mọ̀mọ́ ti ń share update Lizzy and Lizzy is sharing am a boss update. Hey, banga. Ayé gbogbo yìí ti bàjẹ́. Ṣé torí engagement náà ni? Ọlọ́run má má jẹ́ kí n gbóúnjẹ jẹ lọ́wọ́ ọ̀tá mi o. Ọlọ́run má má jẹ́ kí n gbóúnjẹ jẹ lọ́wọ́ ọ̀tá mi o. Ọlọ́run kí làwọn ṣe sọ̀rọ̀ ìbáyìí? Ìtìjú bá wọlé balẹ̀. Ìtìjú ló mú yín tẹ́ ló ń tọrọ engagement, tẹ́ ló ń gọ́ǹbọ̀d. Mo sọ bẹ́ẹ̀ pé bí mọ̀mọ́ ṣe fi kanra sí tó fi sùn sí, Aridan, you are shaking nìkan, you cannot shake it. Kí ló kàn mọ̀mọ́ pẹ̀lú Aridan yìí nù? Aridan ò tẹ̀ ti stop ọ̀sẹ̀, ó tún ti bẹ̀rẹ̀ sí ń kọrin mi. Ẹ̀yin gangan lẹ̀ stop. Àṣẹ ẹ̀ ṣiṣẹ́ fún Ṣọlá pé ní ó ti yé wa. Ta ló wá ń da social media rú sí báyìí? Ta lẹni tó ń da social media? Who is now the bully on social media? Àṣẹ ẹ̀yin lẹ̀ ń subject Ìyábọ̀ sí bully. Ẹ̀yin lẹ̀ ń subject Ìyábọ̀ sí bully. Look at these people. Amẹ̀bọ̀ wọlé ayé ẹ̀. No single integrity. Wọlé ayé ẹ̀ Amẹ̀bọ̀. No single kò tiẹ̀ rọ́jú kò tiẹ̀ ṣó mọ̀ you no single integrity. Ayé ti bàjẹ́ gan jù. Ibi tẹ̀dẹ̀ wá lọ yẹn ẹ jẹ́ n sọ kinní kan fún yín. Lizzy máa kọ́kọ́ welcome yín but ìta ló sì máa kó yín sí. Ibi tẹ́ wá lọ yẹn wọ́n tún máa fojú yín, ojú yín á tún gbolẹ̀ á tún bójú bí tẹ́ ti ń bọ̀ lọ. Oh no. How can these people, how can they be so daft to the point that we they tell them pé where you are going Lizzy ló burú jù, kò ní forgiving spirit mọ̀mọ́. Lizzy ò ní forgiving spirit. Ó kàn kó yín mọ́ra so that by the time tó bá máa fi yín ṣẹ̀sìn báyìí ẹ̀sìn ṣẹ́rí ẹ̀sìn tí Lizzy ṣe inú Ìdúmọ̀tà ó máa kéré sẹ́sìn tẹ́yìn méjèèjì máa ṣe àti Amẹ̀bọ̀ àti mọ̀mọ́ ẹjọ́ máa ṣẹ̀sìn awọ́rọ̀ lórí social media. Na so we go, we dey listen, we dey watch, we no dey judge. Bí eléyìí la ṣe máa wọ́n fẹ́ gba information lọ́wọ́ yín ni. And how can you be daft? Mo mọ̀ pé mọ̀mọ́ daft náà lóòótọ́ but Amẹ̀bọ̀
Ọ̀gá mi Amebo, you should be a CIA. Ọ̀gá mi Amebo, you should be a prophetess. Ọ̀gá mi Amebo, ẹ máa rìnrìn gan. Ọ̀gá mi Amebo, you are so intelligent. Intelligence ló ti lọ ń bẹ́ẹ̀gì o. Mr. Integrity don dey bẹ́ẹ̀gì. Àṣẹ ẹ̀ tí ẹ lé, ẹ fẹ́ máa rẹ wọ́n gòbè. Ẹ lé o, àìrí máa dùn yẹn má bínú pé mo rẹ́rìn. But ìgbésí ayé yín ó tó kéèyàn rẹ́rìn because mi ò mọ̀ pé a lè débí. Mi ò mọ̀ pé a máa débí. Mi ò mọ̀ pé a máa débí. Bestie mi ni, bestie mi ni, bestie. Mo nǹkan tó jẹ́ problem ni wípé ẹ jọ̀ọ́ báwo la ṣe wá ṣe fẹ́ ṣe gbogbo blogging àti gbogbo àràbù tẹ́ ẹ ti rà fún Lizzy, gbogbo irọ́ tẹ́ ẹ ti pa mọ́, gbogbo ṣẹ̀mọ̀ báwo la ṣe wá fẹ́ ṣe ń sẹ̀? Ẹ máa gbọ́ o. Wọ́n ní mọ̀mọ́ ti ń ṣe update Lizzy ti ń ṣe update Amebo. Wọ́n ní Ajaero blog said the people I pity are the follower running commentary and fighting àwọn Asòṣìmọ̀s battle. Gbàm. Ẹ̀yin ọmọ ewúrẹ́ ìyá yín tún ti lọ fi yín ṣẹ̀sìn. Ẹ̀yin Eagle Eye Yèyé Yínká Adédèjì ìyá yín ti lọ bẹ̀. Ṣé ẹ máa tẹ̀lé mọ̀mọ́ lọ bẹ̀ Lizzy? Ṣé ẹ máa tẹ̀lé mọ̀mọ́? Ṣé ẹ máa tẹ̀lé mọ̀mọ́ lọ bẹ̀ Lizzy? Wọ́n ní ẹ̀yin commentary ẹ̀yin speaker wọn lókè ọlọ́run. Senior Amebo senior student, Amebo top 1, Amebo top 2. Ìyá yín tó ní integrity lọ fi integrity bẹ̀ Ṣọlá pé o. Kí la máa ṣe sí báyìí? Gbogbo ẹ̀yin kọ̀mẹ́ntà ìsọnù mọ̀mọ́ ìṣekíní àgbàlagbà ní ṣe ti rí àgbàlagbà. Ṣe ti rí àgbàlagbà èèyàn tẹ́ ń pè lágbàlagbà ni. Ẹ wo bó ṣe ń bẹ̀bẹ̀ kiri. Torí engagement. Wọn ọ̀rọ̀ lápá bí. Ó ti dọ́dọ̀ Lizzy. Ẹ wo bó ṣe ń bẹ̀bẹ̀ kiri. Àgbàlagbà ni. Ṣé máa sọ pé àgbàlagbà wọn nǹkan tó ń ṣe? Gbogbo ẹ̀yin kọ̀mẹ́ntà ìsọnù tí yín ń dùgbà tí mọ̀mọ́ bá Ṣọlá péjà. Ẹ mọ̀ pé mọ̀mọ́ fẹ́ tí mọ̀mọ́ bá dọ̀ka síjà. Ẹ mọ̀ pé mọ̀mọ́ fẹ́ lọ sọ́dọ̀ Lizzy ni. Step 1 nìyẹn. Step 2 la wà yìí. Ó ṣe ń clear everybody ń sìn ni. Step 1 nìyẹn o. Fight Dorcas. Step 1. Step 2, apologize to Lizzy. Globalization Lizzy. Step 2 ni. But step 3 kò tí ì yé mi. Kò ó sì rújú. Torí àwọn sọ pé ẹ gán bọ̀dì pẹ̀lú péèjì so that táwọn ẹ̀mí bá gbé wá. A máa show yín báyìí pé mẹ́wàá ń ṣẹlẹ̀ lórí social media yìí o. Ẹ jẹ́ a máa kà lọ. Wọ́n ní these are people just doing content. Wọ́n ní mọ̀mọ́ Lizzy Amebo, they are just doing content. They are all content creator. Esadogi is a content creator. Bilisi is a content creator. Amubo is a content creator. Feeding off and eating from the crumbs of Iya Ajara Buka and Bilisi. Amebo, ìwọ náà jùkú lù mẹ́. Wọ́n ní crumbs. Ṣé wọn kó téèyàn bá jẹ búrẹ́dì tó bá jálẹ̀? Nǹkan táwọn ẹ̀bọ̀ ń kó jẹ nìyẹn. Crumbs. Amebo ayé ló bàjẹ́ jù. There's a way Lizzy create a content. Mọ̀mọ́ create a content. Ìwọ kàn feed the crumbs. Nǹkan tó bá ti jábọ́lẹ̀ lẹ́kùn ẹ̀ máa gbé. Ṣé rí Ajaero blog yẹn? Ìkànnì. Wọ́n ní crumbs egungun ẹja ló máa fẹnu gún báyìí tó máa gbé lọ tó máa sá kábàkábà. Egungun ẹja yẹn náà ló fẹ́ fi wá threatening Dorcas lórí social media. Egungun ẹja yẹn náà ló fẹ́ fi rán Dorcas wọ kó mà lórí social media yìí o. Amebo, you are feeding. See, let me tell you, ó ti yé everybody yẹn sìn. Ṣòtìrí sìn, mọ̀mọ́ Àjàrà Bùkà tó tẹ̀lé. Ṣòtìrí nǹkan tó fa ayé ẹ̀rọ ń sìn. Ìwọ Ọlọ́run, you are worse than anybody. Pẹ̀lú moves tí gbogbo yín make. You are worse than anybody on the social media. Bó ṣe wà yẹn, gbogbo èèyàn kan wò pé ṣé Amebo náà o lose gbogbo respect tí gbogbo èèyàn ní fún ẹ. Ìwọ náà mọ̀, you know, you feel am now. You lost all the respect that people have for you. You lost everything. Torí pé kí ni o fẹ́ bá Dorcas jà, wo bí tó wá gbẹ̀yìn ayé ẹ̀ sí ọ̀dọ̀ Bilisi. Ẹ jẹ́ a máa gbọ́ lọ. Wọ́n ní it ain't that deep fa. Wọ́n ní kò deep. Ó ti yé wa. Kò deep. Gbogbo ẹ̀kọ́ lélẹ̀ kedere báyìí. Gbogbo nǹkan tó ṣẹ́kù kò sẹ́dà láyé. Kedere báyìí ni níwájú Ọlọ́run wa.
No single iota of integrity. God bless your blog for this. No single iota of integrity. As ẹ̀yin tẹ́ ń ṣe bí ẹni pé wúgàgà lórí social media àti mọ̀mọ́ àti amẹ́bọ̀. Ẹ̀yin lẹ kọ́kọ́ betray Queen Mother lórí social media. Èyí tó bá sọ pé èèyàn máa betray Queen Mother, ó yẹ kó wá láti àwọn bóyá irú àwa ṣẹ̀mọ̀ tá kì í ṣe big blogger bẹ́yẹn. Ó yẹ kó wá láti irú àwa tá kì í ṣe massive blogger. Bọ̀ irú ẹ̀yin, Queen Mother, sí, dátì ẹ mọ̀. Àwa tí ẹ mọ̀ ẹ́. Dátì ẹ mọ̀. Mi mọ̀ rí nǹkan ẹ má bínú. Dátì ẹ mọ̀ sí o Queen Mother. Dorcas ni o. Dorcas ni o. Kò lè dá ẹ láíláí. Olórí burúkú láwọn eléyìí o. Dorcas ni o. Dátì ẹ mọ̀ sí o. Ṣé o ti rí? Ṣé o ti rí? No iota of integrity. Tẹ́ ẹ bá ti ẹ̀ wo anything, ẹ ti ẹ̀ wo ọjọ́ kan. Ẹ wo ọjọ́ kan tí Queen Mother máa pè sínú show yín, tí Queen Mother máa fún yín ní views, tí ẹ máa message Queen Mother tó máa dá yín lóhùn, tẹ́ máa ṣe. Tí ẹ ní integrity kankan. Kí ni màá sọ pé èmi gan tí mi ò kí ń ṣe big blogger, ẹ̀yin èèyàn, kí ni màá sọ pé mò ń wá lọ́dọ̀ Lizzy? Tábà sọ pé odidi ẹ̀yin tí Queen Mother ń pè, ẹ̀yin lẹ́dẹ̀ ń sọ pé Dorcas kò mọ̀ọ́re, Dorcas kò ṣe kinní kan, kò wà lóyà, ṣó yẹ kó bú mọ̀mọ́. Kí ni gbogbo yín ṣe lọ́dọ̀ Lizzy tẹ́ lọ́ gan bọ́dí? Sometimes I wonder, who are now the bloggers on this social media space? Ní 2026. Kí lẹ need lọ́dọ̀ Ṣọlápé? Because that is the question. Tẹ́ fi lọ́ gan bọ́dí pẹ̀lú Ṣọlápé. I have that question. I need to ask you. Kí ló sọnù nínú ayé yín? Tó wá jẹ́ pé kò síbi tẹ́ ẹ ti lè rí ọ̀dọ̀ Ṣọlápé lẹ tí wọ́n á wá káàkiri. Tó bá sọ pé wọ́n ṣe, the only person, okay, tẹ́ bá tẹ̀ lọ sọ́dọ̀ àwọn ọmọ ayé, ó sì wà reasonable wípé okay o, torí pé àwọn ọmọ ayé àti Dorcas ń jà, torí ẹ lè ṣe lọ síbẹ̀. At least ibẹ̀ yẹn gan ló yẹ kó ti kọ́ yín lọ́gbọ́n pé wọn ò fẹ́ yín lé, wọn ò fẹ́ yín lóko. Ẹ wo bó ṣe ń embarrass yín, Yèyé Kúdí, Bukky Jesse, àwọn ọmọ ayé, gbogbo àwọn ọmọ odó. Ó yẹ kí by now ó yẹ kẹ́ dúró sílẹ̀ yín ni pé okay, ojú ogun sì lè ná. Ẹ tún rìn àrìnfẹsẹ̀ sí ẹ̀rìn lọ́dọ̀ Lizzy. Ẹ lọ gbemoralize Lizzy lórí social media. Ayé yín ti bàjẹ́ o. In case don't bad anybody sọ fún yín, ma answer. Ladies and gentlemen, ẹ̀yin group wọn lànà yín ṣe jù. Torí ó dàbẹ̀ ní pé ìyá yín sìn àti bàbá yín amẹ́bọ̀ wọ́n máa tà yín fún Lizzy. Gbogbo ẹ̀yin amẹ́bọ̀ senior student, ẹ wo Lizzy máa béèrè lọ́wọ́ wọn pé ẹ fún mi ní list orúkọ àwọn tó ń blog mi. Ayé yín ti bàjẹ́ o. Ìyá yín ti tà yín o. Odo will never. Integrity choke. Odo nation will never. Lizzy máa gba gbogbo information gbogbo ẹ̀yin senior student, junior student, number 1, top 2. Ó máa gba gbogbo information yín lọ́wọ́ ọ̀gá yín o. Torí ọ̀gá yín desperate. Téèyàn wá ti fẹ́ràn owó ju anything lọ, they will do and undo. Ẹ máa mọ̀ pé kí lorúkọ ẹ̀, amẹ́bọ̀ àti mọ̀mọ́, owó, their integrity is based on money. Chicken change dẹ̀ ni Lizzy máa fi tàn wọ́n. Chicken change ni Lizzy máa fi tàn wọ́n tó máa gba bọ̀dé fún yín bẹ́ẹ̀. Amẹ́bọ̀ tó jẹ́ pé gbogbo content ló ń jí. Mo ní ibi tí mo ti ń wo side eye amẹ́bọ̀ ní ibi tó ti ń gbé content very dark man sórí page ẹ̀. Wọ́n wò pé azao now. Ó tún ti gbé immunizer. Ṣé máa sọ pé kò mọ side tí immunizer wà? Immunizer tó jẹ́ pé blogger àwọn Bukky Jesse ni. Blogger wọn ni. Ṣé máa sọ pé òun mọ side tí àwọn immunizer wà ni? Tó ti gbé immunizer sórí page ibẹ̀ wọ́n ti wò pé ṣe rí àwọn people wọ̀nyẹn, wọn ò lè ní ẹ fún wọn lówó kékeré báyìí. Wọ́n máa kà bòròbòrò báyìí ni. Wọ́n máa sell yín out. Ẹ fún wọn ní nǹkan kékeré báyìí, ayé wọn ti bàjẹ́. Ẹ̀yin Eagle Eye, ẹ̀yin gbogbo wọn, tẹ́ ń blog fún mọ̀mọ́, tẹ́ ń drag Lizzy o lè dùnmọ́ tàbí kí lorúkọ ìyẹn. Ìyá yín máa tà ẹ́ o. Pàṣán ọ̀rọ̀, ṣé wọ́n pé
Passion poverty bí Lizzy ṣe ń gbé ẹ̀ mọ̀mọ́ go sell you àwa tá a dúró sínú odó ẹ̀ mọ̀ pa àmọ̀ nǹkan tá à ń ṣe mọ̀mọ́ go sell you bẹ́ẹ̀ ni wọ́n ní ẹṣin tí tó jìn sí kòtò ó kọ́ àwọn ará yòókù lọ́gbọ́n ìgbà tí mọ̀mọ́ ti play funny pẹ̀lú Dorkas èmi yàtọ̀ sí gbogbo yín tó yẹ pé bẹ́ẹ̀ ṣe rí nǹkan ibi tẹ́ bá ń lọ báyìí ẹ kàn máa mórí báyìí bí ọ̀bọ ẹ kàn máa gbórí lọ báyìí gọgọgọgọgọ oṣù bẹ́ẹ̀ ṣe máa lọ nìyẹn àwa máa jókòó analyze ẹ̀ ìgbà tí wàhálà yẹn kọ́kọ́ bẹ̀rẹ̀ mo analyze ẹ̀ mo kọ́lẹ̀ mo wo gbogbo nǹkan tó ṣẹlẹ̀ mo wo bí gbogbo wọn ṣe gbá géèmù yẹn mo wo Dorkas mo wo response ẹ̀ mo rí i pé even Auto Bola gan tó ṣe kinní gan Auto Bola gan sọ pé Dorkas even tried to settle this ọmọ yẹn tried ó gbìyànjú everybody lórí social media mọ̀ pé Dorkas tried to settle this mo wo gbogbo game tó gbá fún Dorkas mo rí pé okay o tó bá lè ṣe Dorkas bí eléyìí then who are you? That is where I draw my conclusion. Tó bá lè ṣe Dorkas bẹ́yẹn ṣebí the same thing tí àlùjọ ṣe fún Dorkas tí inú mọ̀mọ́ ń dùn tí mọ̀mọ́ ń jó lọ́nà báyìí ni Àríjà ń ṣe fún Ṣọlápé tí mọ̀mọ́ fárígá ẹ mọ̀ how many times àlùjọ release orin fún Dorkas torin yẹn tí ò wọ mákẹ́ẹ̀tì tí ò ta ẹ wo àlùjọ alpha ṣe mọ̀ pé the same tactics tó gbé wáyé ẹ̀ bó ṣe bàjẹ́ ó rí pé wọn ò bí ìwẹ̀ wo Àríjà how many views tó ní the same thing tí àlùjọ wá ṣe lọ́dọ̀ màmá tí mọ̀mọ́ embrace ẹ̀ ni Àríjà ń ṣe o tó bá jẹ́ pé ẹ jẹ́ n sọ kínní how this thing can play for you tó bá jẹ́ pé ọ̀dọ̀ Àríjà ni mọ̀mọ́ wá inú mọ̀mọ́ máa dùn ní o tó ti wá ń kọrin yẹn the only problem mọ̀mọ́ has with Àríjà is because she's not making anything off of Àríjà mọ̀mọ́ want to be the one to be kọ́ máa ṣàlàyé fún wọn kó jẹ́ pé orí platform l'Àríjà máa pè sí orí platform náà ti máa release orin she has a problem with you when you are going viral and she's not she has a problem with you when you are doing better ó ní àwọn èèyàn kan bẹ̀rẹ̀ pé kí ni ẹ̀ṣẹ̀ tí Àṣàkẹ́ ṣe Àṣàkẹ́ ò tẹ̀ tó sí lórí social media ṣebí City Boy ló ti náà ń ṣe tiẹ̀ bọ̀ torí pé wọ́n reject mọ̀mọ́ ní City Boy torí ẹ̀ ni mọ̀mọ́ ṣe bẹ̀rẹ̀ sí ń bú Àṣàkẹ́ o mọ̀mọ́ tó sọ pé òun láì kọkùnrin kó máa lẹnu mọ́ nǹkan kí ni ex Àṣàkẹ́ wá ṣe ó yẹ kọ́kọ́ ex Tina gan wa kí gbogbo wọn á ganu sí Mike lọ́dọ̀ mọ̀mọ́ àwọn sọ pé òun láì kọkùnrin máa bá yé obìnrin jẹ́ àwọn ọkùnrin tẹ́ wá ń kó wọlé yẹn nǹkan àwọn ọkùnrin tẹ́yìn ń kó wọlé sórí platform yín tó ń sọ̀rọ̀ àwọn obìnrin ńkọ́ irú Dorkas yẹn bẹ́ẹ̀ ṣe gbé àlùjọ wá ó yẹ kí Dorkas lọ gbé àwọn tó ti bá Tina àti Anna ó yẹ kóun náà kó wọn wá sórí platform yìí kó máa interview wọn kó máa ṣorin fún ẹ̀yin àtàwọn ọmọ yín you want to dish you don't want to take torí pé Àríjà is doing it now and because it's not in your side òní mo sọ pé kí ni ìyàtọ̀ nǹkan tí àlùjọ ṣe fún Dorkas àti nǹkan tí Àríjà ń ṣe fún Lizzy or you pick a side ibi tó ti mọ̀ pé àgbàyà nìyẹn you only ibi tẹ́ ti ń jẹ nìkan lẹ mọ̀ ibi tẹ́ ti ń jẹ nìkan lẹ mọ̀ ẹ máa gbọ́ wọ́n ní no single iota of integrity mọ̀mọ́ will betray you for a coin ó ní mò ń sọ fún yín báyìí gbogbo ẹ̀yin aṣẹ́wó plug yẹn sorry ẹ má bínú aṣẹ́wó plug gbogbo ẹ̀yin kí náà ń pè Lizzy olè dùmọ́ta gbogbo ẹ̀yin igúwa yẹn nísìnyí tí mọ̀mọ́ yín ti lọ ń ṣeré pẹ̀lú ọ̀tá yín ibo lẹ fẹ́ fojú sí ṣé mọ̀mọ́ yín ò ní ṣe kí ni kò ní ta fèsì yín àti Passion ọ̀rọ̀ kò ní ta yín last fún Lizzy báyìí bàǹgà Passion ọ̀rọ̀ how market àánú tiẹ̀ ló ṣe mí jù bó ṣe dé ló ṣe máa lọ ṣé mọ̀mọ́ tó ti ṣe ó máa dúró blogging tó ti ṣe fún Lizzy lórí social media ìyá tó wá gbèjà ó ti lọ ń ṣeré pẹ̀lú Lizzy ó ti ń share update Lizzy what does that tell you think about it kí ni ìyẹn kọ́ ẹ wípé Lizzy dẹ̀ ti fẹ́ ra ẹ mú tẹ́lẹ̀ ṣe wọ́n pé Lizzy ti ń wá ẹ tẹ́lẹ̀ kí ló máa ṣẹlẹ̀ nsìn Passion poverty
follow who no road, you get why. Ẹ máa gbọ́, wọ́n ní no single iota of integrity from the three new sons who have no integrity, only personal interest of what butters their bread. Ṣé ẹ ti gbọ́? Ẹ̀yin tẹ́tí lọ forí, amẹ̀bọ senior student, amẹ̀bọ top 1, ọ̀gá yín tí ń ṣe pẹ̀lú ọ̀tá yín, ten blog, ó máa torúkọ yín, location yín, face yín. Peanut, nǹkan tó tún ẹ̀dùn méjì, your ọ̀gá will gbàbọ̀dé for you, àtàmẹ̀bọ àti mọ̀mọ́ máa gbàbọ̀dé fún yín torí peanut tí Lizzy máa kó lé wọn lọ́wọ́. Peanut. Ẹ wo, ẹ kú ojú lọ́nà ojú àwọn èèyàn tó máa gbé jáde lórí social media. We talk am àbí we no talk am. Ẹ kú ojú lọ́nà ojú àwọn tó máa gbé jáde lórí social media ọ̀hún yìí o. Peanut. Ṣé ti gbọ́ ẹ̀yin èèyàn mi? Ẹ wo, ẹ̀yin ní kẹ́ ẹ ṣe léè tó kù sínú comment section. Ẹ bá wọn fi sí, ẹ fi tọ́ sí kó yóò wọlé nínú comment section. Ṣé ti gbọ́? Ẹ jẹ́ a máa lọ. Ẹ má worry, mo padà bọ̀ wá analyze kìíní. Ẹ má worry, life ni, ẹ má worry.